Madam, ẹ káàárọ̀. A kú oríire náà. Ọlọ́run wo àwọn ọmọ náà. Ẹ̀mí wọn á gùn wọn á wúlò fún yín. A gbọ́ pé ọmọ ọwọ́ yín yìí lẹ́yìn oṣù 4 tí ẹ bí àwọn ìbejì lẹ́bi, báwo ni ó ṣe ṣẹlẹ̀? Ǹjẹ́ ẹ lè ṣàlàyé fún wa ní ṣókí? Mo kàn ṣàrí pé ìgbà tí mo bímọ wọ́n jó mi nínú, wọ́n ṣe gbogbo. Ẹ dákun èmi fẹ́ kọjá. Wọ́n lè gbàgbé pad sí mi nínú. Wọ́n gbàgbé kí lẹ pé? Pad Okay. sí mi nínú ìgbà tí mo bá wọn ìbejì, wọ́n lè yọ. Wọ́n ka àwọn oògùn fún mi, wọ́n ṣe wọn bẹ̀. Lẹ́yìn 41 days mo tó detect pé oyún ọmọ kan tó ń bẹ nínú. Lẹ́yìn how many days? 41 days. Lẹ́yìn 40 ọjọ́ àtọjọ́ kan tẹ́ ti bí àwọn ìbejì. Ẹ tún wá detect wípé ó kù ẹyọ kan sínú yín. Báwo náà ṣe wá gbé jáde o? Ṣé fúnra yín náà lẹ tún bí ni? Fúnra mi náà mo bí. Fúnra yín lẹ bí lẹ́yìn 40 days. Iṣẹ́ Ọlọ́run ga o. Ẹ pẹ̀lẹ́. Ṣé kò wá ní yín lára? Ṣé kò wá ní yín lára gbogbo ìgbà tí ó wà nínú yẹn? Gbogbo ìgbà tó wà nínú. Gbogbo ìgbà tó wà nínú yẹn ẹ fi mi pé ọmọ kan wà bẹ̀. Mi ò filẹ̀ but lẹ́yìn ìgbà yẹn mo sọ wípé àti mi gómi àdúrà kan wá fún mi láti Ìbàdàn pé kí n máa fún àwọn ìbejì mú kí n náà dẹ̀ máa mú. Ìgbà tí mo wá mú ọjọ́ kìíní ọjọ́ kejì mo wá rí kíní kan sọ kúlúkúlú wọ́n ní àbí fibroid mi ṣàmú mi lé mọ́. Wọ́n á lo Fansidar ó rẹ̀ mi lo Fansidar ara mi ṣe bákan bákan mo ṣe pé Solaris ní pharmacy wípé ó rẹ̀ mi wá ní kí n wá. Ìgbà tí mo débẹ̀ wá fọwọ́ tẹ inú mi wá nínú mi lè wá ní kí n lọ ṣe scan wá. Ìgbà tí mo wá débi tí mo ti lọ ṣe scan wọ́n ṣe gbé mi báyìí wọn ò tiẹ̀ tí ì ṣe ẹni bá ní ọmọ wà mí. Onímọ̀ ẹ̀ṣẹ̀ bíbejì ní lọ́mọ wà mí. Nínú gbogbo tí mo ti lò kó mi gbóná kọ́ ní kò dọ́dọ̀ ẹ̀. Sí ẹ̀ka tó ṣe. So a lè ní ọmọ yìí ní tó ń pè ní iṣẹ́ Ọlọ́run. Ìyanu Olúwa. Ìyanu Olúwa. Ṣé wọ́n tún wá padà ṣe ìkómọ tiẹ̀ lọ́tọ̀ ni àbí àná lẹ wá bí? Lẹ́yìn 4 months oṣù 4. 40 ọjọ́ not 4 months. 41 days. 41 days. Mo ẹ̀ṣẹ̀ mọ̀ pé Ọmọ Ló wa. ṣe mọ̀. Ṣé wọ́n fún mi ní sky delivery date tó lẹ́kẹ̀ẹ́ láṣà? Wọ́n fún mi ní delivery date.